aago méje ti lù. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ó ti ké sí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé yàtọ̀ sí fífúngun mọ́ ìjọba àpapọ̀ nìkan wípé kí wọ́n bá bójú wo àwọn ìjọba ìpínlẹ̀ àti àwọn ìjọba ìbílẹ̀ lórí bí wọ́n ṣe ń náwó àti bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ wọn náà. Ààrẹ náà ni ó pe ìpè ọ̀hún nígbà tí ó ń ṣe bẹ́ẹ̀ tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní olúùlú ilẹ̀ wa ní Àbújá. Ààrẹ náà ló tún ṣe ìlérí wípé ìṣèjọba rẹ̀ náà yóò máa tẹ̀síwájú láti dájú pé orílẹ̀-èdè wa Nàìjíríà iná ni ó dúró re fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka ètò ààbò níbi tí wọ́n ti sọ pé ikọ̀ ọmọ ológun tí ó ń bẹ ní Azir ní ìjọba ìbílẹ̀ Damboa ní ìpínlẹ̀ Borno iná ni wọ́n ti kọ̀ kí àwọn agbésùmọ̀mí tí wọ́n jẹ́ ti Islamic State West African Province ISWAP kí wọ́n gba ibùdó ọmọ ológun ọ̀hún. Ìròyìn náà ni ó fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn agbésùmọ̀mí ọ̀hún iná ni wọ́n ṣe àkọlù nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń súnmọ́ ibùdó ọmọ ológun ọ̀hún láti ẹ̀gbẹ́ gbogbo, ṣùgbọ́n tí ó jẹ́ pé ìgbìyànjú wọn láti gba agbègbè ọ̀hún náà ni ó fi orí ṣánpọ́n. Bákan náà láti ìpínlẹ̀ Èkó, ìjọba ìpínlẹ̀ Èkó náà ni ó ti fi léde o wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ń gbé ìpínlẹ̀ Èkó àti àwọn ọmọ ìpínlẹ̀ Èkó fúnra wọn kí wọ́n máa wònà ga o fún ọ̀pọ̀lọpọ̀ òjò àrọ̀ràdá eléyìí tí ó ṣe kí ó ní agbára, eléyìí tí ó ṣe kí ó ṣe bẹ́ẹ̀ kí ó mú omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù wá ní ọdún 2026 níbi a ṣe ń wọ àkókò òjò báyìí. Gboogi ìròyìn náà ni ẹ ń ṣe bẹ́ẹ̀ tí ẹ̀ ń gbọ́ láti ìkànnì Laskidi 90.1 FM. Ní báyìí ẹ jẹ́ ká lọ sí ilẹ̀ òkèèrè. Wọ́n ní ó kéré tán èèyàn 62 náà ni ó ti gbẹ́mìí mì léléyìí tí ó jẹ́ wípé àwọn 8 nínú wọn náà ni wọ́n jẹ́ ọmọ kéékèèké tí wọ́n ti gbé ẹ̀mí mì látàrí òjò àrọ̀rọ̀dá eléyìí tí ó wáyé tí ó sì fa omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ní àwọn apá kan ní orílẹ̀-èdè Kenya léléyìí tí ó jẹ́ wípé olúùlú orílẹ̀-èdè ọ̀hún ìyún Nairobi iná ni kò gbẹ́yìn léléyìí tí òjò ọ̀hún tí ó fi ọwọ́ bà. Ní báyìí ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka eré ìdárayá. Paul Onochu náà ni ó ti gba àmì ayò míì wọlé léléyìí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá rẹ̀ léyìí tí ó ń gba àmì ayò wọlé nínú àwọn ìdíje 10 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí ó ń wáyé nígbà tí ó jẹ́ ìpè Victor Osimeh tí ó jẹ́ ti ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó ti gba àmì ayò 170 wọlé fún Galatasaray tí àwọn ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ẹ̀yìn Istanbul Başakşehir tí wọ́n fi janlẹ̀ pẹ̀lú àmì ayò 3-0 lórí inú ìdíje Turkish Super League. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ismail Ogunlana eléyìí tí ó ṣe àkójọpọ̀ ìròyìn ọ̀hún. Samuel Ogunleke ní oníròyìn. Ẹ má yí kúrò ńbẹ̀, ìkànnì Laskidi 90.1 FM ó ń tẹ̀ wájú. No Laskidi, no radio.